abiyamọ ní ká pe eléyìí ní àbábíàgbà. Bàríkísù sọ ọmọ bíbí inú rẹ̀ ọmọ tuntun jòjòló sínú gọ́tà. Àwọn olùgbé agbègbè Káràwòrò nílùú Lọ́kọ́jà tí ṣolúìlú ìpínlẹ̀ Kogi ni wọ́n ti gba arábìnrin ìyàwó ilé kan mú lẹ́yìn tí ó ju ọmọ bíbí inú rẹ̀ ọmọ tuntun jòjòló sínú gọ́tà. Arábìnrin ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bàríkísù Sulaiman ló ju ọmọkùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bí sínú gọ́tà. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ arábìnrin náà tó wà ní agbègbè Kàbáwá ló ta àwọn ènìyàn lólobó. Ọ̀rẹ́ rẹ̀ gbé ìgbésẹ̀ lẹ́yìn tí ó kàánú ipò tí kò mọ́wọ́ kò mẹsẹ̀ ọmọ tuntun ọ̀hún wà nínú gọ́tà eléyìí tí ìyá rẹ̀ jù sí i. Ló bá jẹ́wọ́ fún àgbàlagbà kan wípé ọ̀rẹ́ òun sọ fún òun wípé òun ní oyún oṣù méje fún ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ ọkọ òun tí àwọn ti jọ ń ṣe wọléwọ̀de látìgbà tí ara ọkọ òun kò ti yá, léyìí tí ó sì padà yíwọ́ tó di oyún. Àwọn olùgbé agbègbè náà ti fi arábìnrin ọ̀hún ṣọwọ́ sọ́dọ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni láàbò ìlú kí wọ́n ṣe ìdájọ́ tó tọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV.